Ìyàwó Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún jẹ́ màmá gbogbo ọmọ Nàìjíríà yún Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu tó sì tún jẹ́ pásítọ̀ nínú ìjọ tó tóbi jù ní gbogbo Nàìjíríà ìyún ìjọ The Redeemed Christian Church of God ó mà ti tú àṣírí lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà tó mẹ́hẹ̀ tó sì ti ránṣẹ́ sí gbogbo ọmọ Nàìjíríà pé kán lọ fọkànbalẹ̀ o nítorí pé dídùn lọ́sàn yóò so àti pé ọkọ òun èèyàn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kájú ẹ̀ yóò sì yanjú gbogbo ìṣòro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ní kò pẹ́ ní kò jìnnà. ẹ rántí wípé láti bí ọdún mélòó kan sẹ́yìn ẹni arò tí rokùn arò ẹdìyẹ lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n láti bí ọdún tó kọjá ló wá dàbí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tú ìjínigbé àti ìfẹ̀míṣòfò wọ́n ṣẹ̀ṣẹ̀ tú sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti máa ṣiṣẹ́ ni nítorí pé lẹ́nu oṣù mélòó kan sẹ́yìn ní àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣọṣẹ́ kiri tó jẹ́ pé bá ṣe ń jí ọkùnrin gbé náà ń jí obìnrin gbé bá ṣe ń pa ọmọdé ni wọ́n ń pa àgbà èyí tó wá jẹ́ kí gbogbo ìlú kó polúkúmuṣu kí ìbẹ̀rùbojo kó mú àwọn èèyàn láti rìnrìn àjò tàbí láti lọ sínú oko tàbí láti wà nínú ilé ṣé tẹ́lẹ̀ wo Yorùbá máa ń sọ pé a kì í gbénú ilé ẹni ká fọrùn rọ́ níṣe ní ọ̀pọ̀ èèyàn máa ti ń fọrùn rọ́ nínú ilé wọn báyìí nítorí pé ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn tó wà ní ìgbèríko àbíbí tó bá súnmọ́ igbó ni làwọn bandit ń wọnú ilé ni wọ́n lọ ń pa tàbí ká jí wọn gbé wọnú igbó lọ. ṣá o pẹ̀lú bí ètò ààbò yìí bó ṣe wá mẹ́hẹ̀ gidigidi tó yẹ pé ọ̀pọ̀ èèyàn wọ́n ti ń sọ̀rọ̀ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kódà tá a rí àwọn olóṣèlú alátakò tí wọ́n sọ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àsìkò ti tó láti kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. níṣe ni ìyàwó Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pásítọ̀ Olúrẹ̀mí Tinubu ni ó ti sọ̀rọ̀ tó tú àṣírí lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Èkìtì láti ṣe aṣọ lójú eegun ìpolongo ìbò sáà kejì gómìnà Abíọ́dún Ìbánjí ti ìpínlẹ̀ náà àti láti bá wọn ṣe aṣọ lójú ilé ẹ̀rọ gbàlódé ìyún ICT Center tí wọ́n yí ìjọba Oyèbánjí kọ́ ẹni sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ló ti sọ̀rọ̀ yìí ìyún ní ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ọmọ bíbí ìpínlẹ̀ Delta yìí ó jẹ́ kó di mọ̀ wípé ọkọ òun ó ń ṣiṣẹ́ tọ̀sán tòru lórí bí ètò ààbò Nàìjíríà bí ó ṣe dàrú nítorí pé ètò ààbò náà ó ń kó ìrònú bá àti ẹ̀fọ́rí. bẹ́ẹ̀ ni Olúrẹ̀mí Tinubu wá ránṣẹ́ sí gbogbo ọmọ Nàìjíríà pé kó má ṣe jẹ́ kí àwọn afẹ̀míṣòfò náà kí wọ́n kó wọn láyà jẹ nítorí pé nǹkan tó máa ń retí ni èèyàn pé kó má ṣe bẹ̀rù kó má ṣe fòyà ó lọ́kọ̀ òun ó wà lẹ́nu iṣẹ́ àti pé ó dá òun lójú pé Nàìjíríà ni yóò padà borí àwọn afẹ̀míṣòfò náà èèyàn pé dídùn ìní ọ̀sán yóò padà so.